fẹ́ fún ṣarárídì. Àgbẹ̀ ìṣọ̀lá nínú àrò, àlùkò ń ṣọlá nínú oṣù ìran, lékelèké ló fẹ́ fún ṣarárídì. Bó ṣe lówùrọ̀, bó ṣe lọ́sàn, bó ṣe lálẹ́, àwo lọ́nà ìrànjíṣẹ́ tí bàbá rán wa. Ọ̀rọ̀ ẹ̀mí mímọ́ ooo. Ọ̀rọ̀ ẹ̀mí kò ṣe fiwé tara. Ọ̀rọ̀ ẹ̀mí, ọ̀rọ̀ ẹ̀mí, ó dára dájú. Kí ló yẹ ká kọ́kọ́ jù? Ìbà ló yẹ ká tọ́jú. Kí ló yẹ ká kọ́kọ́ jù? Ìbà ló yẹ ká tọ́jú. Ìbà àwọn màláíkà tó wà láàrin wa. Ìbà àwọn ogun ọ̀run tó darapọ̀ mọ́ wa. Ògiri ò bá lànà, aláǹgbá ò lè wọ́bẹ̀ o. Kómi má bá àtẹ̀yìn bọ̀, kí lèmi ṣẹ̀ṣẹ̀ bá kọjá o. Ìgbà tí olóyè tó fún ni níyàn jẹ, olórogún ọkà tó fún ni lọ́kà jẹ. Bàbá mi ò ṣẹ́gi lọ́gbẹ́ kó ṣèjò ṣe nìyàn lọ́gbẹ́ kó sóde ìwú ni wọ́n ní. Ẹ̀rí lágẹ̀lú ẹ̀rí lórí òkè ẹ̀rí mọ̀yá àṣàgà. Kò sàgbẹ̀rí tó ń pọ̀ látàyè ni mo ṣàlùkù rẹ̀ wá dà mí lọ́lá. Kí ló yẹ ká kọ́kọ́ jù o? Ìbà ló yẹ ká tọ́jú. Kí ló yẹ ká kọ́kọ́ jù? Ìbà ló yẹ ká tọ́jú. Ìbà àwọn màláíkà tó wà láàrin wa. Ìbà àwọn ogun ọ̀run tó darapọ̀ mọ́ wa. Ìbà náà rí ọba tó finú ẹja ṣe bí à ń dé sí. Bìlẹ́nù tẹ̀rí búrẹ́tà ọba tó finú ẹja ṣe bí à ń yáwó. Àdólìkà náà mọ̀ sá ọbẹ̀ lẹ́kẹ̀jì àṣọrọ̀. Kí ló yẹ ká kọ́kọ́ jù o? Ìbà ló yẹ ká tọ́jú. Kí ló yẹ ká kọ́kọ́ jù o? Ìbà ló yẹ ká tọ́jú. Ìbà àwọn màláíkà tó wà láàrin wa. Ìbà àwọn ogun ọ̀run tó darapọ̀ mọ́ wa. Mo ṣe bá mo sórí mọ lójú ọmọ yẹn tí ń gbẹ̀yà. Arọ tó bẹ̀ ní dùbúlẹ̀ tó ṣẹ́gun ẹni tó wà lóòró. Ogójì ọdún ni bàbá fi pọ́, ogójì ọdún lọmọ fi gbà pé kó dẹ́gbẹ́ ìṣẹ̀ orí ìmọ̀ládé. Ó bẹ nípò ìyanu lọ nígboro. Mo máa jú bá lọ́dọ̀ rẹ̀ ò ṣe tèmi láṣẹ pé mo ṣe bá o. Kí ló yẹ ká kọ́kọ́ jù o? Ìbà ló yẹ ká tọ́jú. Kí ló yẹ ká kọ́kọ́ jù? Ìbà ló yẹ ká tọ́jú. Ìbà àwọn mẹ́tò wà láàrin wa. Ìbà àwọn ogun ọ̀run tó darapọ̀ mọ́ wa. Mo ṣe orí ìmọ̀ládé. Mo ṣe orí ìmọ̀ládé. Ajábọ̀rá bá bí o, iṣẹ́ rẹ̀ dìde. Mo ṣe orí ìmọ̀ládé. Mo ṣe orí ìmọ̀ládé. Ajábọ̀rá bá bí o, iṣẹ́ rẹ̀ dìde. Ojúbà ara o. Ìbọ̀rẹ̀. Àpọ̀júbà ara o. Ìbọ̀rẹ̀. Àṣebà olórí ogun. Àṣebà ọlọ́run wa. Àṣebà ọlọ́run ayọ̀. Ọlọ́run àgbààgbà ẹ̀mí mímọ́. Wá gbàjúbà wá. Ẹni tí ní gbọ́. Àṣepọ̀ olú ìgbọ́. Jílọ́dọ̀. Àṣebà olú ọ̀dọ́. Ẹ̀kọ́ lójú bẹ̀lẹ̀. Ilẹ̀ ẹ̀kún. Ayérayé ọlọ́run ìyanu, ìjìnlẹ̀ fẹ́ ọmọ mi rí adúpẹ́ àyìn agbé ọ̀gá nítorí tó ṣe tó tànú ẹ̀dùn láéláé. Bàbá gbọ́ ọpẹ́ wa, bàbá gba ìyìn wa, a ó máa yàn títí láéláé. Jésù Kristi Olúwa wa, àmín.
àmín àmín lórúkọ Jésù Kristi. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lájẹjọ yìí wá jọ wọ̀ yìí, ọba tó dá sí, ọba tó pamọ́, ọba tó fún wa ní ìmọ́lẹ̀ rẹ̀ ní ọjọ́ ti èní. Ayìn lógo agbéga, aṣẹ́lọ́ba àwọn ọba, olúwa àwọn olúwa, k'Olúwa kó gbọ́ ọpẹ́ wa. Jésù Kristi olúwa wa, àmín lórúkọ Jésù Kristi. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin bàbá mi bí ẹ ṣe ń wọlé yẹn lórúkọ Jésù. Ọlọ́run má jẹ́ òṣètì náà láṣẹ pé ẹ máa bá mi share rẹ̀, ẹ ká share rẹ̀ fún èèyàn mẹ́rin ní kánmọ́ kíá wípé ohun olúwa ti ṣe kíni, ó ti bẹ̀rẹ̀ nìyẹn lórúkọ Jésù. A ò ní gbèrè ìtìjú. Ohun olúwa náà rẹ̀ látẹnu ìbéèrè Abániṣe JP, èyí tó bá láti ilé iṣẹ́ ìbílẹ̀ rédíò Nàìjíríà níbí, wọ́n darapọ̀ mọ́ ilé iṣẹ́ ìbílẹ̀ rédíò tẹlifíṣàn ní ìlú UK. Ní orúkọ Jésù yóò dúró tì wá, mo láò ní gbèrè ìtìjú. Adúpẹ́ lọ́wọ́ ilé iṣẹ́ ìbílẹ̀ rédíò tẹlifíṣàn ní ìlú UK pẹ̀lú ilé iṣẹ́ ìbílẹ̀ rédíò ní ìlú Nàìjíríà níbí. Ẹ má bínú pé lórúkọ Jésù nẹ́tíwọ̀kì ní lórúkọ Jésù Ọlọ́run májẹ̀mú yóò mú délé láyọ̀. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó ń fún wa ní oore ọ̀fẹ́ tá a fi rí ọjọ́ èní. Bàbá mi Aláàjì gbogbo yín ni mo rí Axis, lórúkọ Jésù Olúwa yóò mú yín délé láyọ̀. Ọfà ayọ̀ ìṣò ní báyìí nílùú tí ẹ wà ní, Ọlọ́run májẹ̀mú yóò dì yín mú. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nínú ayé yín wípé gbogbo èmi àti yín lọ ó tó pẹ́, lórúkọ Jésù Olúwa yóò dì wá mú. Ohun olúwa náà rèé láti ẹ̀dẹ̀ Abániṣe JP, èyí tó láti ilé ìjọsìn wọn Ṣẹ́gun ní tèmi lè àánú. Mo ní bóyá fún ẹ̀bẹ̀ àdúrà tàbí fún kánsẹ́lì tàbí afẹ́fẹ́ bá àdúrà gan sọ̀rọ̀, ẹ pè mí. Tẹlifóònù nọ́mbà mi fúnra mi bá ní mo gbé. Kí ni tẹlifóònù nọ́mbà náà rèé 070 57 84 311. Lórúkọ Jésù a ò ní gbèrè ìtìjú. Ilé iṣẹ́ ìbílẹ̀ rédíò tẹlifíṣàn ní orúkọ Jésù ẹ ó máa wà. Ọlọ́run májẹ̀mú yóò mú yín dé gbogbo ibi tí ó wù yín tó ẹ dé. Kò síbi tí wọ́n ti gbọ́ ilé iṣẹ́ ìbílẹ̀ rédíò tẹlifíṣàn o, àfi àjà ilẹ̀ nìkan inú wọ́n ti gbọ́ ohun ilé iṣẹ́ ìbílẹ̀ rédíò tẹlifíṣàn ní ìlú UK àti ti Nàìjíríà níbí. Káàkiri ní ilé iṣẹ́ ìbílẹ̀ rédíò wà o. Lórúkọ Jésù Olúwa yóò mú wa délé láyọ̀ àti àlàáfíà. Lẹ́ẹ̀kan sí, tí ẹ bá fẹ́ pè mí, tẹlifóònù nọ́mbà mi náà nìyẹn. Lórúkọ Jésù Olúwa yóò darapọ̀ mọ́ wa. Kí ni ohun olúwa tí mo fẹ́ sọ fún wa ní èní? Ohun olúwa tí mo fẹ́ sọ fún wa ní èní òun náà ní ìkọ̀sílẹ̀. Lórúkọ Jésù Ọlọ́run ò ní kọ̀ sílẹ̀. Ṣé ẹ rí ẹni tọ́lọ́run bá ti kọ̀ sílẹ̀, kódà kò sí ní tó lè mọ̀ ọ́n ṣe mọ́, kò sí ní tó lè mọ̀ ọ́n ṣe, kò ní ṣe déédéé mọ́. Lórúkọ Jésù Kristi a ò ní rí ìkọ̀sílẹ̀ Ọlọ́run nínú ayé wa. Kí ló ń jẹ́ ìkọ̀sílẹ̀? Kí ló lè mú yàn ní ìkọ̀sílẹ̀ ní iwájú Ọlọ́run? Oríṣiríṣi nǹkan ló lè fà á. Oríṣiríṣi nǹkan ló lè fa ìkọ̀sílẹ̀ láti ara ènìyàn sí Ọlọ́run. Ṣùgbọ́n kí ni tó wà ní ọwọ́ èmi àti ẹ̀yin? Mọ́ ìdádì kí la gbé lọ́wọ́ tó lè mú Ọlọ́run kọ̀ wá sílẹ̀? Mọ́mì, kí ló wà ní ọwọ́ yín tó lè mú Ọlọ́run sọ pé òun ò gbọ́ tiwa mọ́? Lórúkọ Jésù a ò ní di ìkọ̀sílẹ̀ fún Ọlọ́run. Ìkọ̀sílẹ̀ yìí ẹ jẹ́ mọ̀ pé látara wọn ló ti wá fún ìránṣẹ́ yìí. Ta ló sọ nípa rẹ̀? Hélì náà ni. Bó ṣe jẹ́ ẹni tí Ọlọ́run fẹ́ràn, bó ṣe jẹ́ ẹni tó pé, bó ṣe jẹ́ ẹni tó jẹ́ jagunjagun tó jẹ́ pé ó máa ń ṣe kíni, ó jẹ́ wòólì, ó jẹ́ ẹni tó jẹ́ pé Ọlọ́run gbọ́ tiẹ̀ nígbà náà. Ṣùgbọ́n ìwà burúkú tó wà ní ọwọ́ àwọn ọmọ rẹ̀ yìí ń kọ́. Mo bèèrè lọ́wọ́ wa ní ọ̀dà ìṣe obìnrin ò ti mú wa kọsẹ̀ níwájú Ọlọ́run. Mọ́mì, ṣé ọkùnrin kò ti mú wa kọsẹ̀ lọ́dọ̀ Ọlọ́run? A gbọ́dọ̀ jẹ́ kí ọ̀rọ̀ kó mú wa kọsẹ̀ lọ́dọ̀ Ọlọ́run. Tí a bá wú ọ̀rọ̀ yìí, tá a lọ wòwe 1 Samuel 2, ọ̀rọ̀ yìí wà níbẹ̀. Ẹ jẹ́ ká lọ wo 1 Samuel 2, ẹ jẹ́ lọ wo 22 to 34. Nígbà tí èdè 33, 32, 33, 34 yẹn, ègún lọ́lọ́run wà lé wọn lórí. Ègún lọ́lọ́run ṣe kíni ló wà lé wọn lórí torí pé kíni bàbá wọn ti pè é
ó pe àwọn ọmọkùnrin méjì náà ló bí wípé ìwà búburú àti ìwà ìkà àti ìwà àgbèrè yín tẹ̀ ń ṣe ó ń kàn wọ́n létí ṣùgbọ́n àwọn ọmọ yìí ò gbọ́ràn torí pé kí ni wọ́n fẹ́ ń bàbá wọn kọsẹ̀ pátápátá níwájú Ọlọ́run wọ́n fẹ́ ń bàbá wọn kọsẹ̀ pátápátá ní iwájú Ọlọ́run lórúkọ Jésù a ò ní gba ìdálẹ́bi lórí ọ̀rọ̀ ọmọ Bíbélì wa gan sọ fún wa pé ká kọ́ ọmọ wa ní ọ̀nà tí ó tọ́ tí ó mọ tọ́ torí tó bá di ìgbà ìkẹyìn kó lè bá wúlò fún wa ìránṣẹ́ bí ọmọkùnrin méjì ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ẹnu rẹ̀ kò ká wọn bàbá wọn ti dàgbà nítòótọ́ ti dògbólògbó ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àwọn ọmọ ẹ̀dẹ̀ ṣe kínní wọ́n jẹ́ kí ìṣẹ́jú bàbá wọn sì jẹ́ jóná níwájú Ọlọ́run wọ́n jẹ́ kí iṣẹ́ bàbá wọn àwọn ọmọkùnrin méjèèjì wọ́n jẹ́ kí iṣẹ́ bàbá wọn kó ṣe kínní kó jóná níwájú Ọlọ́run kó jóná ní ilẹ̀ Ísírẹ́lì lórúkọ Jésù àmọ́ nígbà ìdálẹ́bi Bíbélì tó ní ká kọ́ ọmọ wa lọ́nà tí ó tọ́ kó lè bá a gbọ́n ó ní ohun tó rí lórúkọ Jésù a ò ní gbèrè ìtìjú ẹ má bá mi ṣí ọ̀rọ̀ yìí ẹ jẹ́ kí àwọn ènìyàn tẹ́ fẹ́ káwọn náà gbọ́ ọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ọmọ nípa ọ̀rọ̀ tó jẹ́ pé kò lè mú wa kọsẹ̀ níwájú Ọlọ́run ẹ jẹ́ kí àwọn ènìyàn kó gbé bá mi ṣẹ̀rẹ̀ fún èèyàn mẹ́rin kámọ́kíá wá gbọ́ ìwọ ìyá tó mọ̀ ní má bá wọn ọmọ rẹ wí wá gbọ́ ìwọ bàbá tó ní má bá wọn ọmọ wí wá gbọ́ kò wá gbọ́n tó ṣẹlẹ̀ nínú ayé wọn kò sì gbọ́n tí ó ṣẹlẹ̀ ní ìkẹyìn ayé tí a bá lọ wo 32 33 34 ègún pátápátá ni Olúwa gélé ìdílé yẹn lórí ó gégùn lé ìdílé yẹn lórí débi pé ó ní gbogbo ìran wọn nítorí pé kí ni wọ́n ń ṣe tí Ọlọ́run kò fẹ́ wọ́n ń hùwà kíwà kódà kò síbi tí wọn ò ti lè kí obìnrin mọ́lẹ̀ wọ́n lè bó obìnrin lò ní ojú bàbá àti ìyá wọn níta gbangba ní àwọn ọmọ yìí bí wọ́n ṣe ń ṣe àti ìwàsí wọn ṣé a ní ìtọ́ni tá à ń tọ́ àwọn ọmọ wa torí nígbà tó bá di ìgbà kẹyìn ọ̀nà yẹn kí wọ́n lè máa tọ̀ ọ́ ọ̀nà yẹn kí wọ́n lè máa tọ̀ ọ́ Bíbélì ní ká kọ́ ọmọ wa ní ọ̀nà tí ó tọ́ kó lè bá máa tọ̀ ọ̀nà yẹn mọ́mí ẹ ò ní jẹ̀bi lórí àwọn ọmọ yìí dáàdì mi mo lẹ́ẹ̀ ní jẹ̀bi lórí àwọn ọmọ yìí Ọlọ́run tó pèsè wọn fún wa ó ti sọ pé àwa la jẹ́ òbí lé wọn lórí ó sì ti sọ ohun tí a ó máa ṣe lórí wọn tá ò fi ní jẹ̀bi ó sì sọ fún ohun tá a gbọ́dọ̀ kọ́ àwa ni tíṣà àkọ́kọ́ òbí ni tíṣà àkọ́kọ́ kó tó di pé yóò máa bẹ̀rẹ̀ sí lọ sí skul òbí ni tíṣà àkọ́kọ́ tí ó kọ́ bí ó ṣe máa jẹun tí ó fi ọwọ́ rẹ̀ mọ ẹnu rẹ̀ nípò bá fi nǹkan lé lọ́wọ́ á fi mọ ẹnu rẹ̀ àfi sí rèé ṣùgbọ́n tí a bá kọ́ wọn ní ọ̀nà yìí ṣé à ní jẹ̀bi a jẹ́ ká kọ́ àwọn wa ní ọ̀nà tó tọ́ kán lè máa tọ̀ ọ́ lórúkọ Jésù mọ́mì dádì ẹ ò ní gba ìjẹ̀bi lórí àwọn ọmọ yẹn ìwà burúkú tí àwọn ọmọ Élì ń wù yìí wọ́n sì mú ṣẹ́ẹ̀ríjú bàbá wọn wọ́n sì mú jóná débi wípé Olúwa wá gbé àlùfáà míì wá sí ìlú yẹn bàbá wọn ṣẹ̀ṣẹ̀ ń ṣe bẹ́ẹ̀bẹ́ẹ́ ní abẹ́ rẹ̀ ẹni tó ti ń sọ ẹni tó ti ń wu ìwà ẹni tí gbogbo ayé ń wò ní ilẹ̀ Ísírẹ́lì pé yẹ́ẹ̀sì ènìyàn rèé ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àwọn ọmọ rẹ̀ mú iṣẹ́ rẹ̀ jóná lórúkọ Jésù iṣẹ́ yín ò ní jóná níwájú Ọlọ́run ẹ jẹ́ á gbàdúrà dádì mọ́mì ẹ jẹ́ á sọ fún Ọlọ́run ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára Olúwa ràn mí lọ́wọ́ bàbá ṣàánú fún mi bàbá o má jẹ́ kí ọmọ kó mú iṣẹ́ mi jóná tí a bá lọ́wọ́ 5 to 36 yẹn ọ̀rọ̀ yìí ga níbẹ̀ mọ́mì dádì ọ̀rọ̀ yìí ga nínú rẹ̀ ọ̀nà tí Ọlọ́run lé àwa lọ́wọ́ ẹlòmíì á máa lọ sí ilé ìjọsìn tọ́wọ́ bá ti lóhùn ọ̀lọ́ yóò ní kó máa ṣe rí ẹ̀
èmi á lọ. ìwọ̀n yẹn ṣé ọ̀rọ̀ lè jókòó nínú rẹ̀. àwọn ẹlẹ́sìn kejì wọ́n ní àti kékeré la ti ń kọ́ ọmọ ní bí ó ṣe mọ ọ̀nà Ọlọ́run. wọ́n á àti kékeré ní ìmọ̀ etí kọ́mọ ẹ̀ ní asọ̀ bí ó ṣe máa sọ ọ̀rọ̀ fún Ọlọ́run. ṣùgbọ́n tó máa mí ìpínlẹ̀ ò lọ sí ilé ìjọsìn àdáfilẹ̀ nípasẹ̀ èyí nípele ìpele ní ẹ̀mí àìmọ́ àwọn ẹ̀mí tí máa nínú ọkàn ọmọ yóò máa jọba nínú rẹ̀. ó mú tó mú àwọn ọmọ méjì gbà tó yàn bí ọmọ méjì tí méjèèjì dẹ̀ ń wu ìwà bó ṣe ń wu yẹn. ẹgbẹ́ wọn ń ṣèṣe pé kò sí ẹni tó lè mú àwọn ohun tá a bá ṣe àṣegbé ni. dáàdì mọ́mì ṣé àṣegbé wà nínú ayé tí a tiẹ̀ wà lọ́wọ́lọ́wọ́ yìí? ṣé àṣegbé wà lọ́wọ́lọ́wọ́ bí a ṣe wà yìí? lórúkọ Jésù Olúwa yóò fẹ́ràn yín. ẹ ṣe ń tẹ̀lé pẹ̀lú ọ̀nà yìí lórúkọ Jésù Olúwa yóò wà pẹ̀lú yín. ẹ jẹ́ ká ti kékeré ká fi ọ̀nà Ọlọ́run ká fi lé ọmọ wa lọ́wọ́. lórúkọ Jésù Ọlọ́run yóò dì yín mú. bàbá àbèjì bí mo ṣe yọ ọwọ́ yín lórúkọ Jésù Olúwa yóò wà pẹ̀lú yín. ẹ jẹ́ ká kékeré máa ṣe kíni ká fi ọ̀nà Ọlọ́run mọ ọmọ wa nítorí pé kíni nípasẹ̀ èyí kò ní lè gbé ìgbésẹ̀ tó lè mú orúkọ burúkú bá wa. káwọn ohun tó ń ṣẹlẹ̀ ní ọwọ́lọ́wọ́ nínú ayé tí a wọ̀ yẹ́yẹ́ tí a wọ̀ ti ṣe kíni ó ti dẹ̀lẹ̀gẹ́ pátápátá nítorí pé kíni ìwà tí àwọn ọmọ yìí ń wù wọ́n mú ìtìjú àti ègbé àti ègúngbọ̀ ìdílé ibi tí a ti bí wọn. nígbà tí ọmọ wa wò wú pé ohun tó ń fẹ́ ṣe ohun tó tọ́ ni ṣùgbọ́n tí ò mọ̀ pé tó sì mọ̀ pé kíní yìí ìpẹ̀yìndà rẹ̀ yóò mú wàhálà àti lọ́bọ̀lọ́bọ̀ wá sínú ilé ṣùgbọ́n kò ní kà á sí mọ́mì dádì. nígbà tí ọmọ kan máa sọ̀rọ̀ ó nítorí bàbá àwọn gangan ni ló ń fi ń wu ìwàkiwà ló fi lọ kẹ́gbẹ́kẹ́gbẹ́. ẹ̀yin ẹgbẹ́ ọ̀rọ̀ yìí ó ní àwọn gangan ló fi ṣe kíni ló fi ń wọ ọ̀rọ̀ yìí. ó lóun fẹ́ fi mú ìtìjú bá ó lóun fẹ́ fi ba iṣẹ́ rẹ̀ jẹ́ ó lóun fẹ́ jó gbèrè ìtìjú. gbogbo etí ló gbọ́ ọ̀rọ̀ yìí nínú ìròyìn gbogbo pátá ló wà nínú ìròyìn wọ́n dẹ̀ sọ káàkiri gbogbo ìròyìn ló gbé. ó lóun mọ̀ lọ́jọ́ ìgbẹ́ yẹn láti lè bàbá yẹn jẹ́ torí pé kíni ó jẹ́ olórí ó jẹ́ chairman ṣùgbọ́n òun fẹ́ bukọ rẹ̀ jẹ́. ẹ̀yin náà wo ọ̀rọ̀ yìí ṣé ọmọ tá à ń fi ọ̀rọ̀ Ọlọ́run bó ṣe wúrú wà yìí